Welcome to Leka Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world. Ẹ káàbọ̀ sórí YouTube channel wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update tá máa mú wá fún yín. Update nípa n tó bá ń ṣẹlẹ̀ ní inú ilé ayé yìí náà ni a mú wá fún yín. Àkọ́kọ́ kí Ambassador Abiodun pé wọ́n kú ètò. Kí wọn a gbé credit fún wọn. So ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ channel ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ wo fídíò ẹ wò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin. Ọgbọ́n ó wà ń bẹ̀ because ìrírí ayé eléyìí ó tún ní agbára jọjọ. Ọdún kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ nínú ayé ṣùgbọ́n ogun tó bá ń ṣẹlẹ̀ náà a fẹ́ jẹ́ kẹ́ máa fi kọ́gbọ́n náà ni. Eléyìí tí a tún mú wá fún yín yìí ọgbọ́n ó wà nínú ẹ̀. A gbàdúrà pé gbogbo ojú tó ń wò wá nílé bóyá àárọ̀ lẹ́ ń wò wá ni bóyá ọ̀sán ni bóyá alẹ́ ni Ọlọ́run ní jẹ́ kẹ́ sunkún ọmọ. Ọlọ́run ní jẹ́ kí ìjàmbá burúkú kó ṣẹlẹ̀ sí yín tẹbí tará tọmọtọmọ. Ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gba àwọn ọmọ wa àti àwa náà. Ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa because ìṣẹ̀lẹ̀ eléyìí ó jẹ́ nǹkan tí èèyàn gbọ́dọ̀ wò téèyàn dẹ̀ tún gbọ́dọ̀ kọ́gbọ́n bẹ̀ because ní tó bá ṣẹlẹ̀ náà ọgbọ́n náà ni èèyàn máa kọ́ bẹ̀. Ní tó bá ṣẹlẹ̀ sí èèyàn tó bá báyàn ní ayé Ọlọ́run fẹ́ jẹ́ kí èèyàn kọ́gbọ́n bẹ̀ náà ni. So tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel farabalẹ̀ kẹ́ wò kẹ́ subscribe kẹ́ dẹ̀ bá wa like sí fídíò yìí ẹ ṣé gan ni. So ẹ̀kúnrẹ́rẹ́ nípa tó ń ṣẹlẹ̀ ẹ máa gbọ́ lẹ́nu àwọn bàbá àti ìyá àwọn yìí ẹ ṣé gan ni. Gbé mi fúnra mi ẹ̀ka lẹ́ka kiri gbogbo ibi tẹ́ ti náǹfààní láti máa wò mí. Àmọ́ yín náà ni Ambassador Abiodun Ọlábàmíjì Àkànní Ṣíkọ̀ọ́lá ìmọ̀nà ńlá AAN ICPC NACC Anti-Corruption Ambassador of Nigeria. Presently a wà ní ọ̀nà ibolawa ọ̀nà Ajébọ̀ road ní my 7. Ìṣẹ̀lẹ̀ kan la gbọ́ tí ó ṣẹlẹ̀ sí ọmọbìnrin kan ọmọdébìnrin kan ọmọdún mélòó lọ́mọ yẹn 19 years 19. Yes. 19 kí lorúkọ ẹ̀? Ìyábọ̀ James sister take it easy. Ìyábọ̀ James. So ló wá mú wa tẹkọ̀ létí bó tẹ̀ pé ó ti tó bí mọ́bọ̀sà bó tẹ̀ pé ó tó bí ọjọ́ mélòó kan tó ti ṣẹlẹ̀ but à ń wò pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ló mú wa wà dílé díẹ̀ láti wá sí àdúgbò yìí. So presently a wà ní my 6 báyìí so my 7 níbi tá a ti wá bá àwọn family tí ó ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ kí ẹ máa bá mi ká lọ ẹ jókòó bàbá bá mi gbé báyìí. So small there sister have your seat. Kí lorúkọ yín sir? Ogbugo James. Sam? Ogbugo James. Ogbugo James. Sam. Láti ìlú wo? Ọmọ ìlú wo ni? Benue State Igidi of the local government. Benue State ni. Of the local government. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe ṣẹlẹ̀? Sister have your seat. Káyé. No, ẹ sì ní sùúrù àwọn tó ṣe kí ló ṣẹlẹ̀ sọmọ yín gangan? Ọmọ ẹnìkan pa ọmọ mi. Kí lorúkọ ọmọ yín yẹn? Ìyábọ̀ Esther James. Ó tọ́dún wo tẹ́yìn ti dé Abẹ́òkúta? 2002. 2002 lẹ ti dé Abẹ́òkúta? Yes. So okay lẹ ti wà l'Abẹ́òkúta? Yes, ibi ni mi wà. Ìbílẹ̀ so now ìbílẹ̀ bí ọmọ yẹn sí? Ibi ni mi bí ọmọ. Kí ló ṣẹlẹ̀ sí school wo ló ń lọ? Elizabeth Grammar School. Class wo ló wà? Ó ti jáde. Ó ti jáde? Ẹni eléyìí ó ti àwọn ọ̀pọ̀lọpọ̀ ìjọba lé Elizabeth ó ti fún ọmọ mi ní gift. Pé scholarship. Pé ó ń di mo ìwé dáadáa. Okay ìgbà wo ló jáde? Last year ni. Last year. Kí ló wá ṣẹlẹ̀ sí? Kí ló ṣẹlẹ̀ sí láìpẹ́? Okay nǹkan kan ó ṣẹlẹ̀ pé I'm surprised. Me and my daughter, I sit down with it together. So I want to go somewhere, like in my late. I call her and say I want to go somewhere. Ẹ máa tọ́ láti máa sọ Yorùbá yẹn díẹ̀ So ẹ wá pẹ́ ẹjọ́ jókòó ẹ wá pè é pé fẹ́ lọ síbi kan. Ó pè pé mi wọ́n lè bí kan ọmọ mi ọ lọ oko torí pé ọ̀ṣìṣẹ́ èkó torí ọmọ láìkò oko kẹ ẹ wá fẹ́ lọ sóko. Lọ sóko ó ti dé lágo mẹ́sàn-án ó dé lágo mẹ́sàn-án mi ó sọ fún mi pé mi wọ́n lọ bì kan so àwọn ìjọba ó ti pè wá pé a máa hẹ́fọ́ wa kẹ́ mú wá passport yẹn wá èmi wá sọ pé mi wọ́n lọ so ọmọ mi wọ́n dáná ó sọ fún mi pé kẹ́ dúró kẹ́ jẹ ráìsì ló sọ fún mi pé
mi kò dúró dọ́bà mi ń padà èmi wá jẹun ọmọ mi ọ̀rá dọ́bà mi ọ̀ dáná a máa kọ́kọ́ wẹ̀ kọ́ wá jẹun ọmọ mi ọ̀ la pomi ibi kọ́ wá pomi. ó lọ pọn omi tẹ́ fẹ́ fi wẹ̀. wẹ̀ tó kọ́ máa jẹun. tó fẹ́ fi wẹ̀. tó bá wẹ̀ tó máa jẹun nítorí pé tó bá dáná. ibo ló fẹ́ lọ lọ́jọ́ yẹn. ó ń dáná lọ́wọ́. ibi náà ń dáná. ó ń dáná lọ́wọ́. òun wá sọ pé kóun sáré lọ pọn mi kóun lè fi tóun bá ti wẹ̀ tán kóun lè jẹun yẹn. kóun lè jẹun. torí rẹ̀ sì wà lórí iná táìmù yẹn dáàdì mi ò sí nílé torí gbogbo wa ti jáde ní táìmù yẹn. on that time ni ẹ̀yin jẹ́ bí ẹ̀gbọ́n sí àbí. èmi ló kọ́ tọ̀dọ̀ ẹ fara balẹ̀ nǹkan. ok ọ̀yá mọ̀ gbọ́. èmi wá ń dáná èmi. kí ló wá ṣẹlẹ̀ nígbà tó lọ pọn mi ẹ jẹ́ ká mú láti bẹ̀. ọ ti pa sí mi. ibi tó ti lọ pọn mi yẹn. ó pomi sílẹ̀. ok tó di eyín ó pomi sílẹ̀. ok ibi kó pomi wà ń bì. omi ọ̀tọ̀ wà ní bóńkòtì. kọ̀ọ̀kan ó ti kú báyìí. kí ló àtọ̀gbà wa tu lórí kí ló ń pè ẹ̀mí kọ̀ọ̀mọ́ oṣùká ọ̀tọ̀ wà ń bẹ̀. ok omi ọ̀tọ̀ wà ń bẹ̀. ẹnìkan just like Mary eri Mary lè. ok Ìyábọ̀ wa lọ pomi ọ fún ẹnìkan pé ẹ tójú Mary ọ̀ ń bọ̀ ọ ti pẹ́pẹ́pẹ́pẹ́ kò dé àwọn ẹnìkan sọ pé Ìyábọ̀ dà káwá pomi ọ̀ dé ọlá ṣèkì ẹ̀ ọ wá rí omi àti òṣùká ńlẹ̀ ọ wá padà pé ọmọ gọ́lá pomi ibo lọ́wọ́ wà. bí aago mélòó nìyẹn. aago méjì. lọ́sàn-án. ọ̀yá mọ̀ ń gbọ́. so ọ pé ọkọ wọn pé Mary eléyìí ọmọ ake torí pé àsìkò kọ́ pa spirit ẹ̀ wá bọ́ ọmọ kékeré wa máa ké lébe pé a máa la bá àǹtí wọn lóòdù ẹnìkan sọ. báwo ni Mary ṣe jẹ́ sí. Mary lélẹ́yìí àbúrò wọn ni. ok last born. ok ọ wá sọ fún ọ kí ẹnìkan tó Mary kan tó wà lọ́dọ̀ wọn ọ sọ pé kí ló dé ké mo ṣe kì ọgbọ́n yẹn ti pẹ́ jù yín ọ ti rí omi kan wà ní bóńkòtì àti òṣùká wà ń bẹ̀ àbàtà ọ̀tọ̀ nígbà tẹ débẹ̀ lẹ́bọ̀ òṣùká àtòmí bẹ̀. ẹni ilé ọ̀la bá ó ti rí. ok ẹnìkan lọ síbẹ̀. ṣàlàyé fún wọn. nígbà tí ìgbà tó ń rí àbúrò mi mọ́ torí pé nǹkan gbọ́dọ̀ bá dé bẹ̀. ó fẹ́ lọ pọn mi yẹn ó drop àbúrò mi lẹ̀ pé fún wúmà yẹn pé òun fẹ́ sáré lọ pọn mi pé òun ò ní pẹ́ dé o bí ó ṣe pẹ́ ọmọ kó ti lọ ó wá pẹ́ dé wúmà yẹn wá sọ ọmọ tí mo rán lọ sí ọmọ tó lọ sọ pọn mi tí kò tètè látàárọ̀ wúmà yẹn wá sáré lọ síbẹ̀ ìgbà tó máa débẹ̀ ó bómi ní bucket olóṣùkà. ṣé ó dùn yẹn ò jìnnà síbí. ó jìnnà sí. a máa débẹ̀ náà ó yà mọ́. ìgbà tó lómi yẹn nítorí ó ní òun ò dọ́mọ ó wá sáré wálé sísáré tó sáré wálé ọkọ ẹ̀ wá pé dáàdì mi pé kí dáàdì mi máa bọ̀. ok ó pé òun ò rí ọmọ yín lọ pọn mi pé òun ò rí o bí dáàdì mi ṣe dé. ẹni tí wọn ti tó báyìí ibi ni èmi wá dé pé ọmọ mi kọ́ pè mí ọmọ mi kí ló ń ṣẹlẹ̀ gangan fúnra mi kémi ọ̀la wò èmi wá rí omi lébẹ̀ omi ọ̀tọ̀ wà ní bóńkòtì. ibo lòun wá wà ìbọlẹ̀ tí rókù ìbọlẹ̀ tí rí òun. fúnra mi ò lọ sódò ọ̀dádè èmi ò lọ síbẹ̀ pé omi kọ́tọ̀ wà ń bẹ̀ ní bóńkòtì àti òṣùká kọ́tọ̀ wà lébẹ̀ bọ́yá ni àwọn èèyàn wá gbé ọmọ mi ó ti pé kẹ́lá ṣèké omi long another one ẹnu so ibi kí ọmọ mi ó gbó omi ọ̀wọ́n bẹ̀ tó bá àwọn èèyàn wá kú ibi ní a máa kú síbí kí ló dé kẹ́ ó ti pé wá ṣèké ẹ̀mẹ́ sọ pé ibi ní a wá ṣèké kò sí nǹkan orí kankan ọ̀dà ọmọ mi lè kí mi wá lọ sí àkọ́kọ́ kí mi wá lọ sí ibẹ̀ káwá ní di passport wa kí mi wá sọ pé mi wá dé gbà pé ìtẹ́ra lọ ẹ fún passport mi wọ̀ ọmọ mi ẹ mú passport yẹn bọ̀ ọmọ dìde orí passport wọn. ok ẹ fẹ́ lọ fẹ́ lo passport. ẹ lọ fún gómìnà fún wàhálà kàdó fẹ́ ṣe exam kan. no àwọn gómìnà ọ fún scholarship. ibi tá a lọ yẹn èmi àti dáàdì mi àti mẹ́rin la jọ lọ síbẹ̀ àbúrò mi Ìyábọ̀ yẹn àti last born wa ló wà nílé èmi wá wálé wá mú passport. yap ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tí òde ṣẹ́ rántí ibi tí ẹ dé káfí lè ṣe part 2 ó yá mo ń gbọ́. lákòókò èmi àti dáàdì mi àti mẹ́rin mi a jáde lọ sí. ẹ ti sọ débẹ̀ yẹn a ti sọ débi odò báyìí. nígbà tí wàá débi odò ńkọ́. nígbà tí mo lọ ya passport nígbà tí mo ń bọ̀
ni mo rí mo bojú mo gbó òkè mo wá rí Táyà àti Ìdòwú tó ń bọ̀ láti inú Ìkútẹ́ fún mi. Táíwò àti Ìdòwú kí ló ń jẹ́ kí ni sọ́ni mọ́. Ọláwálé ok. nígbà tí mo rí wọn tó ń bọ̀ nígbà tí mo máa rìn díẹ̀ mo bojú ẹ̀ mo rí òun àti ẹ̀gbọ́n ẹ̀ tó ń jà Táyà àti Bíọ́dún àti Ìdòwú wọn wà níbẹ̀ tó ń jà. wọ́n bára wọn jà. èmi ò dẹ̀ mọ̀ pé anything ṣẹlẹ̀ bí mo ṣe dé mo wáyé lọ́kadà tó èmi fẹ́ lọ drop passport àti voters card yẹn bí mo dé bẹ̀ báyìí tí mo bọ́lẹ̀ báyìí ni IK pé dáàdì mi pé òun ò rí ọmọ yín o. ta ni IK ẹni tó dúró ọmọ ọbẹ̀rẹ̀ mi fún ọmọ pé kẹ́tù tó gbọ́mọ tì òun ló pe dáàdì mi ìgbà tó pe dáàdì mi ẹni máa ní kí ló ṣẹlẹ̀ agbẹ́kadà àwa débi báyìí òun yẹn wá sáré lọ òun ṣàlẹ́ omi ní ìta òun lóṣù kan ta wọn ò rí ọmọ wọn yà wọn ṣàlẹ́ òun òdèdè wá pe ara wọn wọn wá nínú omi wọn gbé àbúrò mi jáde ó rí ọrùn ẹ̀ wú kò sómi nínú àbúrò mi. nígbà tí a máa débi odò yẹn ó ti torí bọ ní odò. èmi ò sí níbẹ̀ torí àwọn ìgédé àwọn òdebẹ̀ àwọn ìgédé àtàwọn àbúrò dáàdì mi wọ́n wà níbẹ̀ wọ́n dẹ̀ gbé èkú ọmọ yẹn wọ́n yọ jáde ìgbà tó lè máa yọ jáde ọrùn ẹ̀ wú. kò mú omi rárá. kílẹ̀ ṣé wọn tó yín náà wọn tó gbé jáde a lè rí inú wọn ní báyìí. torí lè ní mi ó ti pè wọn kẹ máa bọ̀ ẹni kí ó ti pè àwọn àyàn ó ti pọ̀ ńbẹ̀ kó ti yọ jáde torí tó bá ọ̀rọ̀ kí n máa sọ pé tó bá lórí náà àwọn tí ó lọ gbé yẹn ṣáà lè rí inú wọn bá sọ̀rọ̀ báyìí. torí lè ní wọ́n pè é nìkan. ok ti pẹ́ nìkan oyin ti ń bọ̀ báyìí. náà ẹ jẹ́ kí wọ́n béèrè nígbà tí wọ́n gbé jáde ẹ̀yìn rògbò ẹ̀. ọ̀fẹ́ kí mi ó rògbò ẹ̀. ọ̀fẹ́ kẹ́ rògbò ẹ̀ ṣé màmá rí. àbúrò dáàdì mi lórí. àbúrò bàbá lórí bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbé jáde yẹn ẹ rí wípé kò sómi inú ẹ̀. rárá kì í ṣe pé bóyá ó yọ̀ sódò. rárá kò yọ̀ sódò. rárá èmi á sọ nǹkan fún yín tó bá ìlàkè ewúrẹ́ ni èmi kò pé àwọn àyàn tó bá ewúrẹ́ tó bá fúnra ara wọn ló tú àìsódò a máa mú omi tó bá ti pa ewúrẹ́ tán léta tó bá ti omi kò lè mú omi mọ́ lórí yọ̀nà sàn ẹni ọmọ ilé yìí ọ ti pa léta ni ó fún sómi tó bá fúnra ara wọn lọ sí omi a máa mú omi. talẹ suspect. Táyé àti Ìdòwú mo rí táìmì yẹn. níbẹ̀ gọ́gọ́gọ́ táìmì ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ gangan ni mo rí Táyé tó ń bọ́. lẹ́rìí omi ibi kan mọ̀ èmi ò dẹ̀ mọ̀ pé àbúrò mi kú sí odò. ibi torí because èmi ò fọkàn sí bad thing mi ò fọkàn sí torí bí mi ṣe débi ìbàyẹn èmi ti gbọ́kadà pé pàápàá torí pé kó n lè tètè bá ọ̀wọ́n tó ẹgbẹ́ meeting ta lọ yẹn kí n lè tètè bá passport yẹn kí n lè drop ẹ̀ ń bẹ̀ bí mo débẹ̀ gbà báyìí ló pè dáàdì mi. now ṣé ẹni iṣu ti wà láàrin àwọn Táyé Kẹ́hìndé Ìdòwú àti bàbá tàbí àbúrò yín yẹn kí ló kọ àbúrò yẹn sister. Ìyábọ̀ Esther. so ṣé àríyànjiyàn kan ti wà tàbí gbọ́nmi sí omi òtó kan ti wà rí. ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ lákòókò ilé tó wà lọ́ọ̀kan yẹn ilé tó wà lọ́ọ̀kan yẹn ọmọ bàbá ló fún wa nílé tá à ń gbé. ọmọ bàbá wo. ọmọ ṣọ́bùsì. àdàmọ̀gbòdì kan yín. bàbá ló fún wa nílé ẹ̀ tá a fi ń gbé ìgbà tó wáyé sí bàbá ti kú ọmọ bàbá tó wá la wá sanwó fún. ìgbà tó wá yá àwọn Táyé yẹn gbogbo òṣọ ọmọ onílé ṣọ́bùsì gbogbo ló nílé Táyé wá bá dáàdì mi ó sọ pé dáàdì mi máa fún òun ní owó ilé ìgbà tí dáàdì mi wá sọ pé bá àwọn ọmọ bàbá tí ń gbowó ilé lọ́wọ́ òun báwo lòun tún máa fún ẹ lówó ilé Táyé wá da ẹrù dáàdì mi. nígbà wo nìyẹn ṣẹlẹ̀. ní ọdún yìí. ó wá dẹrù wọn sí. táìmù mọ́ǹtì wo ló ṣẹlẹ̀ níyẹn. mi ò lè rántí mọ́ǹtì yẹn mọ́ bó. like March or April. ok ó wá dẹrù yín síta. all the chan speaker mi. ó kó speaker dáàdì mi síta ó ṣá Kẹ́hìndé àti Ìdòwú àti Táyé ṣiṣẹ́ yẹn. pé kémi ọ kúrò lébẹ̀. ó ní àfi kí dáàdì mi kúrò ń bẹ̀. ìmọ̀ sọ pé nítorí ẹ má bínú èmi ọ̀ ń gbọ́ fúnra mi èmi ọ̀ ń ṣàlàyé kẹ́gbọ́n torí pé ọ̀gbọ́n Yorùbá mi débẹ̀ ni. torí ọ̀dá ìta mi kọ́ wá ṣe ìsìkà mi èmi ọ̀ sọ pé ẹ̀yin kọ́ ló fi mi nílé kí ló dé àwọn àdàmú mi èmi ọ̀ sọ pé ẹ máa wọn rẹ̀ ó gba owó kí mi ọ̀ fún yín èmi ọ̀ dànsí yín ni o kò sọ pé owó ilé mi. ẹ padà fún wọn lówó èlò lẹ fún wọn gbà yẹn. èmi ọ̀ fún wọn lé 5,000 pé kẹgbà 5,000 pé èlò owó èmi ọ̀ fún yín ni kò tó pé àyìn kọ́ lọ́ fún mi nílé ọ̀ kí mi pé ṣé
ọ wá lo owó ilé kọ́ tán ọ wá padà fún mi pé kémi ọ wá sówó torí pé bàbá kan ló ní ilé mi ó sọ pé no on that time kémi ọ wà ń bẹ̀ ẹ̀yin ọmọ kékeré mi. sẹ́wọ̀n fámìlì bàbá tó gbélé fún yín ò sí mọ́ ni. Ó wà láyé. wọ́n wà láyé. ọ wà láyé. báyọ̀ ṣẹlẹ̀ lẹ́yìn yín o ó sọ pé máa dáhùn lóhùn o máa dáhùn lóhùn o ìtẹ́ ikọ́ ló ní ibẹ̀ o. ok yàtọ̀ sí yẹn fàǹfà wo lẹ́tú jọ ní fàǹfà wo lẹ́tú jọ ní. oyèké náà tí bí mi jọ mù yẹn la mímí. lẹ́yìn eléyìí kó de bá kó lẹ́mi kúrò kémi ó kúrò lébẹ̀ èmi náà kó ilé eléyìí. ẹ̀yin lẹ kọ́ ilé yìí. ẹ jẹ́ ká wọ̀ ẹ má bọ̀. ẹ má bọ̀ ẹ jẹ́ kí ilé kìnìún á ṣe kọ́ ọ ti sáyé wàá gba ọ sọ fún mi pé kẹ́ fún wọn. bẹ́ẹ̀ kọ́kọ́ síwájú. lé owó ìtàkùn àkọ́kọ́ tí ẹ̀ṣọ́ ọ̀dọ̀ náà ìlú wọn lé bá mi gbé kámẹ́rà sílẹ̀ síwájú. ilé ìgbà àkọ́kọ́ tí ẹ̀ṣọ́ pé wọ́n wá máa ń jà lórí ẹ̀kọ́ tó jáde. tó nígbà tí a kó jáde bẹ́ẹ̀ gbọ́dọ̀ padà wá kó síbẹ̀. èmi wá padà. ẹ̀yin lẹ kọ́ ilé. èmi wá kọ́ ilé kìnìún á ṣe kọ́ ilé ọdún wa bá mi pé ẹ fún wọn lówó ìbàdí. ọdún wo lẹ kọ́ ilé. èmi ọdún bẹ̀rẹ̀ ní. ẹ bọ́ síbẹ̀ bọ́ sẹ́gbẹ̀ẹ́ mi. èmi ọdún bẹ̀rẹ̀. ọdún kẹlò báyìí bó ṣe wò tó yẹ dájú ní kọ́dún bẹ̀. ọdún kẹta. ọdún ilé ni mo pé pàmì sí. ok ọdún ilẹ̀ ṣe fi pounds. sọ ọtún wá bá yín lórí eléyìí náà. ọtún wá bá mi ẹ kọ́kọ́ ní ìtura ẹ̀jẹ̀ ọmọ bínú. torí pé àkọ́kọ́ wá bá mi pé a máa gbowó foundation. pé ẹ fún wọn lówó foundation ló ti pé èlò ní ó ti pé kẹ́ fún wọn ní 20,000 ló ti pé rárá ní kò ní 20,000 10,000 ní ìlú ní lọ́wọ́ ìlú ọtí fún wọn owó kí náà fún wọn foundation tán èmi wá kọ́ ilé èmi ọtí kọ́ àmì wá fún pàánù sí torí pé ó ti lámì kúrò níbẹ̀ ọ̀dá ìdá èmi kò ní ibi kí mi ó sùn rárá ọmọ mi àti gbogbo ọmọ mi náà lọ ìmàlẹ́ ètì lóṣù lọ́jọ́ ta lọ́ lọ sùn gbà yẹn. èmi àti ìyẹ̀wò mi ó sùn lẹ́gbàgbà ń bẹ̀ kò sí pàánù ń bẹ̀. ọ̀dọ̀ ọ̀rẹ́ yín lẹ lọ sùn. ọ̀rẹ́ mi. ibo lẹ́yìn wá ń sùn. lẹ́gbẹ̀ẹ́ mi. nígbà tó lé yín kúrò nílé bí. àìsí fipáàlù sí gbà. tójò bá wá rọ̀ nǹkan. ọ̀rọ̀ bá mi. àtẹ̀yìn náà. àwọn tó rọ̀ bọ́ mi ń bẹ̀. bébí yín kọ̀ wọ́n bébí yín yẹn kọ́. bébí yóò ti gbé lọ sí ìmàlẹ́kì èmi àti ìyàwó mi àwọn sùn ń bẹ̀. nígbà táwọn Táyé àti Kẹ́hìndé àti Ìdòwú lé yín kúrò nílé ń bí. níbí èmi wọn sùn sí gbangba ń bẹ̀. àwọn ọpẹ́lọpẹ́ on that time ìbá tóbi èmi wọn ti pè wọn àwọn ẹ̀bá ẹlẹ̀ èmi wọn pè wọn pé ẹ bá máa bọ̀. ìjọba àwọn àti ọlọ́run tóbi kó lọ́wọ́ ayọ àwọn àyàn owó fún mi pé kẹ́rù ara pàánù èmi wá mú igi bọ̀ kẹ́rù àpàdé mi lọ olórí burúkú a máa mú igi wá káwá kó ilé olórí burúkú ọwọ́ pàdé mi èmi ọlẹ́sẹ̀ kan a máa gé mi ẹsẹ̀ òkun a máa gé mi. ta ló sọ bẹ́ẹ̀. Táyé àti Kehinde àti Ìdòwú ọwọ́ bá mi jà lẹ́jọ́ eléyìí. ẹgbọ́n ọ́blọ̀kì yín lọ́nà. lọ́wọ́ pé mo ti pè wọ́n wá èmi wá pè àwọn community Owédé èmi wọ́n ti pẹ̀lú community Owédé àwọn community Owédé tó pé owó pàànù tọ́ba mi ọkọ̀ pàànù àwọn ènìyàn máa gbowó tó di eyín èmi sọ fún Táyé pé ẹ̀yìn kọ́ lọ́gbọ́ àwọn community ni wọ́n máa gbowó èmi náà fún wọn lówó community 10,000 gẹ́gẹ́ gbà èmi náà fún wọn tán. ok ẹ máa sọ̀rọ̀ yín lọ. èmi náà fún wọn tán Táyé ọwọ́ bá mi dáhùn èmi tó pé rárá owó ẹni kan ọwọ́ abẹ̀rẹ̀ ọwọ́ bá mi pé owó dà èmi tó pé ẹni kan ló ní owó àwọn community ni èmi náà fún wọn lówó ọwọ́ gba pípé ìyẹ̀wò mi ọwọ́ sọ pé a máa pa gbogbo ẹ̀ ọ tún wá ná ìyẹ̀wò mi sí wú mi. màmá ẹ bọ́ sí. ọ tún wá ná ìyẹ̀wò mi sí wú mbẹ̀. ta ló nà yín. lọ́jọ́ wo nìyẹn ṣé lọ́dún yìí náà nìyẹn náà. àwọn tó lè ní. ọ̀nà yìí. ọ̀nà ti wú bí. kí ló sọ pé ẹ ṣe fún wọn. pé àwa lọ kúrò níbí. wọ́n ní ká kó kúrò níbí báyìí. kálẹ̀ wá sọ gbogbo ọ̀rọ̀ yìí fún wọn community chairman wọn. èmi ọ̀la sọ fún Ẹgbon èmi ọ̀la rìpọ́ọ̀tù ọlọ́pàá ìkẹta àkọ́kọ́ èkejì kọ́ wá bà ìspíkà mi jẹ́ èmi ọ̀la sọ fún àwọn ọlọ́pàá ìkẹta ọ̀rẹ́ mi kọ́ wá rí ìspíkà mi kọ́ bàjẹ́ gbogbo ọ̀sọ̀ pé táwọn ọba bàjẹ́ mi ọ̀sọ̀ pé Táyé ọ wá mú àwọn sọ́jà wá mú àwọn àmì wá. ta ló mọ àwọn àmì wá. àmì wá ọmọ wa èmi ọ̀sọ̀ pé kò nídìí àwọn ìjọba kan gbà torí tó bá ti nà a máa sọ pé èmi ọ jẹ̀bi torí pé ìjọba kan gbà àmì kánú àmì kéfì ilẹ̀ kọ́ lọ ọ fi ilẹ̀ ọ tó wá padà fún mi pé sọ́jà kan mú àdá olórí burúkú
a máa pa ọmọ mi níbẹ̀. ẹ jẹ́ kí àwọn àwọn ẹjọ́ ẹ má bínú ọ sọ pé a máa pa ọmọ mi níbẹ̀ mi ó sọ pé pa ọmọ mi ẹ a máa sí ọmọ. ọ sọ bẹ́ẹ̀. sọ lójú ẹ sọ lójú àwọn ọ sọ lójú àwọn ọba bàtà fúnra rẹ̀ ọ sọ pé tọ́ba ló sọ yẹn kó máa pa lọ. Táyé àti Ìdòwú àti Kehinde ọ sọ lójú mi pé a máa tọ́ba àmì ara sí ọmọ mi lébi èmi ó sọ pé ọmọ mi èmi ọ lọ sọ fún àwọn ẹ̀bà lè pé ẹgbọ́n nǹkan kan mọ sọ pé a máa sí ọmọ mi ó sọ pé ọ̀rọ̀ kan sọ kò dáa o Táyé kí ló dé ká wá sọ̀rọ̀ wíwélé àwọn ẹ̀bà lẹ̀ ọwọ́ àgbẹ̀mí pé ẹ má bínú pé ọkọ̀lọ̀ ṣe é ṣe ìjọ kẹ́ẹ̀kẹ́ ọ̀nà ṣẹlẹ̀ ọmọ mi ó rí Táyé àti Ìdòwú àti gbogbo ẹ̀ tó ní wọ́n ń bọ̀ láti bọ́ ibi kí wọ́n ti pa ẹ̀nà tó pé ẹ̀yìn náà sọ fún mi pé a máa sí ọmọ mi kí ló ṣe bẹ́ẹ̀ ń bẹ̀ kí ló ṣe lé líbì ó ti pé ọwọ́ ta ilẹ̀ tí ilẹ̀ ni ẹjọ́ torí ilẹ̀ ni a máa fa ìjà yín. ẹ jẹ́ ká wò báyìí nísìnyí presently ibo ló wà. wọ́n ti wà lé Oléwẹ̀rún. ta èwo nu wọn. Táyé àti Ìdòwú ó ku ìjọ kan ti Táyé ó ti wà lébẹ̀ Kehinde wa bá mi gbé pé a máa kú ẹnìkan ẹ̀kọ́ síbẹ̀ ó wá mú omi àti gbogbo nǹkan àti epo àti gbogbo ẹ̀ ọ wá ba nǹkan ń bẹ̀ pé a máa kú síbẹ̀ mi ó sọ pé irọ́ ló ń pa ni. ibo ló wà bọ epo sí. ọ wà ń bì. kí ló wà bọ epo síbẹ̀. èmi kò mọ nǹkan kan. ṣé Kehinde ìkan tó kù ni wọn. so Taiwo àti Idowu ló wà ní ilé wọn lọ́wọ́. ìjọ ọwọ́ fún nǹkan sí ọwọ́ tó fún pé ìnáwó fún ẹ̀kọ́ ń bẹ̀. èmi kò mọ nǹkan kan lọ́wọ́ ọmọkùnrin yẹn ń gbé. èmi kò mọ nǹkan kan wọ́n bí o gbé. ìkan gbé fúláàkì ìkan gbé ibi kan. ibi kan mọ nǹkan kan wà bí o. ibi kan mọ nǹkan kan wà bí o. ok ibi báyìí bá mi gbé kámẹ́rà. ibi kan ọwọ́ bá nǹkan. ọwọ́ ṣe ìpè pé a máa kú ẹ̀kọ́ kan. wípé ẹ máa bá mi gbé kámẹ́rà sí ok ó bu kíní sọ wá ṣépè bẹ́ẹ̀ wípé kí ló máa ṣe yín. àwọn kú ẹ̀ nìkan bẹ̀. ok ọwọ́ bá. kí ló wà bí báyìí ṣé ṣì ló wà bí àbí kí ló wà bí. kí ló dà síbẹ̀ kí ló bù síbẹ̀. ẹ̀mí kan mọ́. kí ló bù síbẹ̀. ó jẹ́ ṣe bíbà ìtọ́ ẹ̀mí kan mọ́. ọ̀la tọ̀hún ó ti lọ síbẹ̀. ó sì yẹn náà ó bomi sí. ó tún bù nǹkan síbẹ̀. kí ló wá tún ṣe ń bí. ó tún ṣe pé àbí. ibi ni wọ́n gbé ṣe pé gbogbo a máa kú ẹ̀kọ́ ń bẹ̀. báwo ni odò yẹn ṣe jìnnà sí bíbá yìí tó. kò jìnnà. kò jìnnà ó tó ṣẹ́jú mélòó. ó tó ṣẹ́jú mélòó. nǹkan kẹ́mi á sọ fún mi pé kò sí odò odò àmọ́ ìyàpẹ̀ ẹ̀fọ́ ń pè ẹ̀fún a máa bu sóyún mọ́tò lọ a máa ẹ̀fún a máa pè ẹ̀fún a máa bu sí mọ́tò àwa sọ fún wọn pé kẹ́ ẹ ṣe fún wa káwa lé omi mú. lẹ́ẹ̀dá pẹ̀tà kọ́ ni. kí ló nǹkan tó sọ yẹn mi gbọ́ràn ẹ̀dá. nǹkan tó ṣẹlẹ̀ wọ́n sọ pé ibẹ̀ yẹn ó máa ń bu ẹfun sínú mọ́tò wọ́n máa ń lọ ibẹ̀ yẹn kò ṣe odò gbọ̀ngàn. kò ń ṣe odò gbọ̀ngàn. omi tójò bá ti rò lómi máa ń wà níbẹ̀. ok kò jìnnà síbi náà bẹ́ẹ̀ tí ibẹ̀ lẹ́tí máa ń pọn mi tẹ́ máa ń lò. ibẹ̀ ni gbogbo àti. now níbi tí ọ̀rọ̀ dé báyìí bàbá yẹn bá mi sọ̀rọ̀. ibi ìbà ló bò iwájú ibẹ̀ ni. ni ta ló níbí. no wọ́n ní bíbà náà ń gbà lọ sójú ìgbà ọkọ̀ jùlọ ibẹ̀ ló bò. a lè dé rí àyẹn. ṣé wọlé mọ̀ wá débẹ̀ ẹ jẹ́ ká jọ débẹ̀ màmá ẹ má bí. wẹ̀mẹ́ ẹ ní sùúrù ẹ má bọ̀ ń bọ̀ ní sùúrù ẹ pè é tí wọ́n bá tí bá ti débẹ̀ máa sunkún. ẹ ló ibo lẹ́wà a fẹ́ dé odò yẹn ni. hello a fẹ́ dé odò yẹn ni ó ti pa. dájú kò kọ́ mọ́ ń bọ̀ èmi kò dé ń bẹ̀. ẹ jẹ́ ká jọ débẹ̀ ẹ má wọrí. wọ́n ní wọn ò lè lọ síbẹ̀. ẹ bá débẹ̀ ọmọ àkẹ́ ìwọ́n kọ́. èmi ò lè débẹ̀ èyàn tí ń bọ̀ kí ni nǹkan tí ẹ wá fẹ́ látọ̀dọ̀ ìjọba báyìí. ẹ ṣe gan kí ló kọ́ tó fẹ́. èmi ọ́ ti ẹ̀kọ́kọ́ ọkẹ́ mi wọ́n ìjọ kọ́kọ́ wọ́n nà mí kí mi wọ́n la sọ fún ọlọ́pàá. kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ báyìí. ẹ̀kọ́kọ́ mi wọ́n fẹ́ pé ìjọba ẹ gba ìkéèsì ilé ọ̀hán ìkéèsì ilé fún mi. kọ́ ń du ẹ̀ fún yín kọ́ ìdájọ́ òdodo. torí pé ìwúta tó gbàgbọ́ no stand ìjọba ni ìgbàgbọ́ mi eégún mi èmi kò ní eégún lọ́wọ́. bàbá ẹ tọ́ ọmọdún mélòó báyìí. èmi like èmi ó tó 14
no ọba ẹ má ju 40 lọ. torí pé àwọn 40 kí ni. 45 or 46. ok wàhálà tẹ̀ ń ṣe ló jẹ́ kẹ́ ẹ ok ẹ̀yin kò léegun mọ́ so kíjọba ó ṣàánú yín àbí ọlọ́wà ṣàánú màmá kílẹ̀ yín náà fẹ́ látọ̀dọ̀ ìjọba. wàá mi súnmọ́ mi. ọ̀tẹ̀ pa ọmọ ọ̀tẹ̀ pé èmi kò ní owó kéèmí wá pé lọ́ọ̀yà ọ̀tẹ̀ wá mú ẹ lọ́ọ̀yà wá torí pé ọmọ pé èmi kò ní owó lọ́wọ́. sísítà kílẹ̀ fẹ́ látọ̀dọ̀ ìjọba. mo fẹ́ kí ìjọba kó gbà wá o torí. àfa gbọ́ wọn ó ti pé ọ ní owó lọ́wọ́ àfa. ó ti pe dáàdì mi lórí fóònù pé fóònù bàbá wa lókè fóònù bàbá mi sàlẹ̀ o kó nàìjíríà kó gbà wá o. nàìjíríà gbà wá o mi kò ní èmi. ṣé orúkọ wọn lẹ́ẹ̀kan sí. ṣé orúkọ wọn Táíwò. Táyé Ìdòwú Kehinde. kí ni sọ́ọ̀nì wọn. Ọláwálé. ṣáwọn mẹ́ta yẹn nìkan náà ni. lórúkọ Abiodun. Abiodun. ọ̀ntàtà mi kọ́ wọn àdàmú mi ni o. gbogbo wọn náà àwọn mẹ́rin wà nínú wọn àdàmú mi ni o. àwọn mẹ́rin tẹ́ẹ̀mì gbogbo wọn àdàmú mi ni o. àwọn mẹ́rin ló dààmú wa. àdàmú mi o. ẹ ṣe ọlọ́wà wà pẹ̀lú wa. àmì o. so bó ìjọ nìyẹn bá mi ní nǹkan mi á sọ nǹkan ẹni ó ti pé ẹni eléyìí èmi ó sọ pé ìjọba má pé ẹni kémi ó sọ fún mi pé tójú ọmọ mi o tó bá ti pé jù a máa wo torí pé ibo ló kú ọmọ òun wà gan báyìí. ibi kí ọmọ mi ọ wà ń bẹ ẹ no ibo ló kú ẹ wà. òkú mọ́ṣúárì ni ẹ̀yin bẹ́ẹ̀ ló dẹ̀ ń sin ọmọ ẹ̀ ń sin òkú. ilé bẹ́ẹ̀ a máa gbé lọ. ṣe máa gbé lọ. àwọn olóńgbò tó sọ pé 200 naira 800,000 àwọn ìjọba náà a máa lọ sí bó ṣe pé a máa tẹ̀sí ọmọ èmi sọ pé ibo lèmi wá rí owó kémi wá tẹ̀sí ọmọ ẹ̀wọ̀n náà pa ọmọ mi kẹ́ máa sọ pé mi á ti gbowó. lórí ọ̀rọ̀ autopsy or not autopsy ìjọba ló máa ń lo owó ẹ̀ ṣe ti gbọ́. nǹkan kí mi wá sọ pé ẹni àwọn ìjọba ọ wá pé ìyàwó lè lọ sí ilé ẹ̀rọ mi ó ń pè wọ́n pé èmi ni wọ́n fún lọ́mọ pé ọmọ wà ń bẹ̀ ọmọ wa lápò mi tó bá kò rí ọmọ sọ fún wọn sílẹ̀ tó bá kò rí ọmọ a máa tọrọ ni. nǹkan náà sọ pé òun sọ fún ìjọba pé woman tó gbọ́ mọ́lẹ̀ fún pé òun fẹ́ lọ ṣọ́ pé òun kò sí nínú. ṣọwọ́ àti tiẹ̀ mọ́lé náà ni. wọ́n ti wá pé ó ti pè wọ́n lẹ́jọ́ ó pè mí pé má pè wọ́n mọ́. ok ó máa kọ statement má pè wọ́n mọ́ torí pé. nírú ẹ̀ mọ́ lágbọ́dọ̀ lọ́hùn àwọn tó dẹ̀kun á tó ọmọ ṣe fún yín ẹ̀ ní sunkún lórí ọmọ mọ́ so ẹ má wọrí ìjọba náà ń gbọ́ mo dẹ̀ nígbàgbọ́ pé wọ́n máa take ọ̀rọ̀ yẹn up so bó ṣe jẹ́ nìyẹn. ẹ la gbé lọ sí ibi kí. ok àìkè ni ẹ wá sẹ́yìn lẹ́jọ́ lọ síbẹ̀ ó yẹ máa bọ̀ ká bá yín sọ̀rọ̀ kó tó di pé àwa náà máa tẹ̀síwájú ẹ̀yin kọ́ sẹ́yìn náà lọ sẹ́yìn gbọ́ Yorùbá ó yẹ súnmọ́ bí àìkè lórúkọ yín àbí nígbà tí ẹ dé ibẹ̀ ni báwo lẹ ṣe bókun ọmọ yẹn. nígbà tí a débẹ̀ kán tó gbé ọmọ yẹn jáde a ò sí nítòsí àti ó fẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ àlè pé ó ti wà lómi òun á sáré débẹ̀. ẹ̀yin lẹ gbé jáde ta ló gbé jáde bẹ́tẹ̀ wà mẹ́gbà tó gbé jáde báwo ló ṣe rí ṣé bó ṣe bẹ́ẹ̀ ṣe rí yẹn ó yọ̀ sómi ni àbí wọ́n ọwọ́ tẹ rí yẹn wọ́n pa sínú omi ni àbí wọ́n pa tán sọ sómi ni bẹ́ẹ̀ ṣe rí yẹn. Ọlọ́run nìkan ló wà mọ́. Ọlọ́run nìkan ló yé bẹ́ẹ̀ nígbà tẹ tẹnu ẹ̀ sómi jáde. ìgbà tó gbé ọmọ jáde ìgbà tó ń tẹ omi kò jáde sí ọmọ. ṣé bẹ́ẹ̀ odò yẹn ò jìnnà síbí ẹ jẹ́ ká débẹ̀ ká máa bá kọ́kọ́ ẹni kan wọ́n kò sí kò sí pé so oya ẹ jẹ́ kí oya ẹ jẹ́ ká máa lọ síbẹ̀ ṣe bó dẹ̀ nísìnyí a fẹ́ dé oya ìbọn mi ẹ súnmọ́ bí so bàbá à ń bọ̀ a fẹ́ débi odò yẹn kátẹ̀ wò bóyá odò ńlá ni kí ló tó nǹkan tí èèyàn lè kù sí or not so ibẹ̀ ni à ń lọ bàbá dáyé kọjá síwájú àyìn náà kọjá síwájú ibẹ̀ là ń lọ báyìí. máa gbogbo ẹ̀ náà máa tẹ̀ bóyá ẹ̀yin náà bọ́ síwájú ẹ̀ bọ́ síwájú. ibẹ̀ la ń lọ. ó tó bí ìṣẹ́jú mélòó sí. kò jìnnà kẹ́ ẹ̀ làwọn ẹ jẹ́ kí adébẹ̀ hàn ká wo nǹkan tí ó ń ṣẹlẹ̀ síbẹ̀ bóyá odò tí ó tó tí èèyàn lè kó sílẹ̀ náà. ok agbègbè tó ti ń wa ẹkùn kì í ṣodò kan tó ń ṣọ̀dì odò tó pọ̀ dáhùn kòtò ẹkùn ni omi tó rọ̀ ní
ó ṣe sílẹ̀ àbẹ̀ ni. Ó lágbára. Ó jẹ́ kí Adébẹ̀ká wò. Ṣé bẹ́ẹ̀ náà ládé? Ìfọ̀nlélẹ̀. Ìfọ̀nlélẹ̀ fún ọ̀gá ìwádìí ni. Ọ̀kìn mú eléyìí. Báwo ló wà lọ́wọ́? Kì í ṣe lè. Bá mi tọ́lọ́ sílẹ̀ fàáyé, bá mi gbé kámẹ́rà sílẹ̀. Wọ́n ní kí n ṣe lè. Ọya gbé síwájú. Ṣé lẹ́yìn náà kì í ṣe pé bóyá ó ń sun òjò lọ́nà sí àmì? Ok, ó fàdé ó fàdé. Bàbá àti màmá ọmọbìnrin Yorùbá tẹ̀lé wa àti ẹ̀gbọ́n ẹ̀ pẹ̀tọ́ ní tọ́wọ́n bá débi báyìí kì í ṣe lọ́wọ́ máa ké so lọ́wọ́ fi náà fàdé láti tẹ̀lé ọlọ́run sọ pé nínú àwọn tí Ọlọ́run kádàrá pé tọ́wọ́ gbé kúrò nínú odò pé kí ọ̀wọ́n tẹ̀lé wa láti mú wa lọ síbẹ̀ so a fẹ́ wo bódò yẹn ṣe tó so bóyá nǹkan tí ó tó tí ẹ tó lè pààyàn tó tó tí èèyàn kú sínú ẹ̀ so ibẹ̀ ni à ń lọ báyìí so Igede ní gbogbo àwọn tí a jọ wà yìí tí wọ́n rọ̀gbà yìí bàbá yìí ká tọ́jọ wà nínú ìlú ṣé bíbá yìí nìyí. So bíbá yìí nìyí so bíbá yìí gangan báyìí tí máa bá mi gbé kámẹ́rà bọ̀ so báyìí kí ó jábọ̀ so bíbá yìí gangan ni wọ́n ti yọ òkú ẹ̀ so tó bá fẹ́ pọn mi yẹn báwo ló ṣe lè igi yìí ń kọ́ ṣé bẹ́ẹ̀ ni. Igi yẹn ó láì pé àwọn tó wá padà ṣiṣẹ́ àwọn kò tó fún wọn ló wá. Lọ́ọ́ fi igi síbẹ̀ sóòjọ́ ẹ lélẹ̀ wọ́n máa ń gba àárín yàgbẹ́. bíbẹ̀ ni òun ti fún mi gbà bíbẹ̀ láti bá ọkọ̀ láì pé létà kí ọmọ ti kú tán ó tún wá ṣiṣẹ́ ní bíbẹ̀ torí bíbẹ̀ kò sí kò dá bẹ́ẹ̀. Ibo la bọ́kẹ́tì ẹ̀ wà lọ́jọ́ yẹn. Bíbẹ̀ ni bọ́kẹ́tì ẹ̀ wà àti borun. Ìka òṣùká ìyẹn wà ń bí bàtà kan wà ń bí bàtà kan wà ní. Ó wà ní ọ̀hún yẹn so ibẹ̀ ni a wà yìí so àwọn èèyàn dẹ̀ máa ń pọn mi dáadáa. àwọn máa ń pọn mi bẹ̀rẹ̀ bíbẹ̀ náà. bẹ́ẹ̀ nígbà tẹ yọ nínú odò ńgbà yẹn tẹ tẹnu ẹ̀ sómi jáde. Omi ò jáde. Ní tó súnmọ́ sí wípé ó pọ́sibú kẹ́ pé wọ́n ti pa kó tó sọ sí inú odò. Omi ò jáde ẹ̀wọ̀n àti ọ̀tẹ̀ mi kò jáde. Tọ́tẹ̀ inú ẹ̀rù ló jáde. Ẹ ṣe Ọlọ́run bá wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. So lẹ́ẹ̀kan sí orúkọ tọ̀dọ̀ mi ni Ambassador Abdulrasheed Ọlábàmíjì Ṣíkùnọlá my 7 ni a wà so lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Esther níbi tí ó ti wá pọn mi ní odò so tó já sí pé at the end of the day òkú ẹ̀ ni wọ́n dá padà wá sílé òun náà ni gbogbo wa náà ti gbọ́ yẹn abẹ́jọba àti gbogbo group tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ pẹ̀lú àjàfẹ́tọ̀ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ kan náà táwa náà gbà wípé ká bá wa dìde lórí ọ̀rọ̀ yìí ìyà gbọ́dọ̀ jẹ àwọn ará yìí gbé we are one Nigeria a gbọ́dọ̀ máa pẹ́ nítorí ọjẹ́ gèdè àbí whatever Nigeria náà ṣáà ní gèdè àbí so we are one Nigeria gbogbo àná ọ̀làdẹ̀ ń ṣẹ̀mí so there is free access for every one of us to live in anywhere tó bá ti ní ṣe pẹ̀lú Nigeria Ọlọ́run bá wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa kí ló kọ́ ilé ẹ̀kọ́ sí. Àyíké ẹ̀yin kọ́ bá mi jẹ́kọ̀ rí yẹn ẹ̀sùn mọ́ abẹ́rù báyìí so kí ló kọ́ lórí ayé jù sí kí ló kọ́ tọ̀dọ̀ yín. Moses ẹ̀yin kọ́. Láfẹ́ Ọlọ́run wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ọjọ́ yẹn ọ̀dọ̀ ìyàwó mi ló gbé ọmọ sí. òkè ọ̀dọ̀ ìyàwó yín ló gbọ́mọ sí kó tó ti pé òun náà ń bọ̀ lódò. bó ṣe wà ń pẹ́ tó ó ní ẹ̀mí ọmọ ìkòkò máa pẹ́ òyìnbó ní kí ló lọ́ọ́ ṣe lódò tó pẹ́ tó bẹ́ẹ̀ kó ń lọ wọ́ọ̀ṣì nǹkan tó ń ṣe lódò tó tètè délé tó bá kò bá òkú ẹ̀ ó bá pọ́kẹ́ tó fi. bóyá ìgbà yẹn omi kò lọlẹ̀ nígbà yẹn kí ló fi ń borí ìbọn òṣùká àti bàtà tí wà lómi kan wà ń bí kan wà lọ́mù òun òun sáré wá lé pariwo wá jí mi ní èmi náà kì í fún gbà yẹn wá jí mi pé òun ò bàyà bọ̀ lódò bọ̀ òun ti bá bàtà àti òṣùká àti pọ́kẹ́ tó wá pọ́n mi lórí. Ọlọ́run wà pẹ̀lú wa ẹ ṣeun. Lovers all over the world a lérò pé ẹ farabalẹ̀ wo fídíò láti ìṣẹ̀bẹ̀rẹ̀ títí dé òpin ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel bóyá ìgbà àkọ́kọ́ yín ni àti post oríṣiríṣi fídíò tó jẹ mọ́ nǹkan tí ó ti ṣẹlẹ̀ nínú ayé yìí
tó jẹ mọ́ ìrírí ayé, tó jẹ mọ́ lifestyle, tó jẹ mọ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ bí ìhùwàsí àwọn èèyàn láwùjọ, gbogbo ẹ̀ náà ni a máa ń sọ lórí YouTube channel wa. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ subscribe. A máa ń bẹ̀ yín pé kẹ́ bá wa subscribe, kẹ́ bá wa share videos wa, kẹ́ dẹ̀ bá wa likes. So I really appreciate the support yín so far. So we love you all. Thanks for watching.